Ó mà ṣe o, ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ẹ wò ó, tí wọ́n bá ń ṣàdúà tí wọ́n ń sọ wípé àní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, àní ṣìrìn tọmọtọmọ tẹbí tará, níṣe ló yẹ ká di ẹlẹ́dàá wa mú, ká di orí wa mú báyìí, ká wá máa rọ̀jò àmín àmín. Ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní agbègbè ilẹ̀ Haúsá, èyí tó jẹ́ wípé ní ilé ìwé kan àwọn ọmọ yìí wọ́n dágbére fún àwọn òbí wọn láàárọ̀ wípé àwọn ń lọ, àwọn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òbí òun ló gbé ọmọ rẹ̀ dé iléèwé tó sì sọ fún ọmọ náà wípé àwọn ń padà ń bọ̀ wá gbé wọn nígbà tí wọ́n bá jáde. Ọ̀pọ̀lọpọ̀ òun ló sì jẹ́ wípé àwọn ọmọ yìí fúnra ara wọn ni wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn jáde láti inú ilé wọn, tí wọ́n sì dágbére fún àwọn òbí wọn wípé àwọn ń lọ, àwọn ń bọ̀. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí ṣe ni wọ́n dágbére fún àwọn òbí wọn nílé wípé ó dìgbà tí wọ́n dágbére, ìyẹn ni wípé wọ́n ti lọ, àwọn ò ní fojú ríra wọn mọ́. Ó mà ṣe o. Ìwọ òbí, ìwọ abiyamọ tó mọ̀ wípé o ò lọ́kàn àbí ọkàn rẹ ò lè gbé, mo rọ̀ ọ́, mo bẹ̀ ọ́, jọ̀ọ́ mo wo fídíò yìí torí wípé fídíò tí a fẹ́ wò yìí ó ṣeni láàánú. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní agbègbè kan ní ilẹ̀ Haúsá, ní ilé ìwé èyí tí ilé ti wó lu àwọn ọmọ tí wọ́n dágbére fún àwọn òbí wọn pé àwọn ń lọ kábọ̀ ṣùgbọ́n tí wọn ò padà sílé mọ́. Ẹ̀yin èèyàn mi ò, ìkúnlẹ̀ abiyamọ ò, ìkúnlẹ̀ abiyamọ ò, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí fọ́nrán mi yìí. Ẹ wò bí wọ́n ṣe ń yọ àwọn ọmọ yìí kúrò ní abẹ́ ilé. Ẹ wo ọmọ èyí tí wọ́n yọ kúrò ní abẹ́ ilé yìí. Ẹ wò bó ṣe ń ké tó ń pariwo wípé àwọn ọ̀rẹ́ òun, àwọn yòókù òun wọ́n sì wà ní abẹ́ ilé èyí tó wó lù wọ́n yìí pé kó yọ wọ́n kúrò. Ẹ wò bí àwọn èèyàn ṣe ń pariwo, ẹ wò bí àwọn èèyàn ṣe ń ké, ẹ wò bí àwọn èèyàn ṣe ń jà tí wọ́n ń du ẹ̀mí àwọn ọmọ èyí tó wà ní abẹ́ ilé yìí. Ó mà ṣe ni láàánú. Àwọn ọmọ yìí wọ́n dágbére fún àwọn òbí wọn, wọ́n láwọn ń lọ, àwọn ń bọ̀, ṣùgbọ́n ṣe ni àwọn ọmọ yìí ò padà sílé mọ́ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí fọ́nrán mi èyí tó ń lọ yìí. Ẹ wò bí àwọn èèyàn ṣe ń sá kìtàkìtà káàkiri, èyí tí wọ́n ń gbèrò, èyí tí wọ́n ń sapá, tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ láti yọ àwọn ọmọ yìí kúrò ní abẹ́ ilé. Ǹjẹ́ ẹ̀yin jẹ́ mọ̀? Àní tí wọ́n bá ń ṣe àdúrà, tí wọ́n bá ń sọ wípé àní ṣìrìn, tí wọ́n bá ń sọ wípé àní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, ẹ wò ó, àní ṣe ló yẹ ká máa ṣe àmì àdúrà, ká di orí wa mú báyìí, ká sì máa rọ̀jò àmín, ká máa rọ̀jò àmín lé orí ara wa, ká sì máa rọ̀ lé orí àwọn ọmọ wa lórí. Ẹ wò ó, àní ṣòfò ọmọ. Àbẹ́ẹ̀rí ìkúnlẹ̀ abiyamọ ò, ẹ̀yin abiyamọ ayé. Ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní inú ilé ìwé yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé ìjọba olórí báyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé yìí wọ́n ti fẹ́ wó tán, tó sì jẹ́ pé àwọn míì ti dẹ̀gbẹ́. Tẹ́ ẹ bá lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ìjọba, ẹ rí bí irú ilé ìwé yìí bó ṣe rí. Eléyìí ló jẹ́ kí Dino Melaye tó sì jáde tó rí wípé n tí ń ṣẹlẹ̀ yìí tí àwọn ìjọba wa sì ń wò, tí ọ̀rọ̀ náà dàbí ẹni wípé kò jẹ́ nǹkan kan ní ojú wọn. Ó ní kí ló dé tí àwọn ìjọba wa tí wọ́n fi ya ọ̀dájú léèyàn. Ó ní ṣé àwọn ìjọba wa ò kí ń ṣe abiyamọ ni. Eléyìí ló jẹ́ kó bọ́ sórí péèjì rẹ̀ tó sì kọ síbẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe kọ o. Dino Melaye ó kọ, ó ní "May God forgive us leaders and elites. This is unimaginable, unacceptable and unpardonable." Eléyìí ni nǹkan tí Dino Melaye tó kọ sí orí péèjì ẹ̀ torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́, ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe abiyamọ rí, kódà ẹni tí ò tí ì ṣe abiyamọ rí. Tó bá rí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ṣe lórí rẹ̀ ó mọ wú, ṣe ni omijé ó mọ jáde lójú rẹ̀ torí pé kí ni, kò sẹ́ ẹni tó gbàdúrà wípé kóun ó ṣòfò ọmọ àbí kóun ó fojú sunkún ọmọ. Ẹ̀yin náà ẹ wò ó, ẹ wo àwọn ọmọ kéékèèké tí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún 5, ọmọ ọdún 9, ọmọ ọdún 10 lọ, tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá yìí. Ṣé kí ni ká pe irú eléyìí? Ṣé a fẹ́ sọ pé àwọn ìjọba wa, ṣé wọn ò rí wípé àwọn ilé ìwé yìí ti fẹ́ wó lulẹ̀ kó tó di wípé wọ́n kó àwọn ọmọ síbẹ̀ ni? Ṣé a fẹ́ sọ wípé wọn ò rí wípé ilé ìwé yìí èyí tó ṣàdédé wó yìí, wọn ò tí ì ṣàkíyèsí wípé ilé ìwé náà ti fẹ́ wó
kó tó di àkókò yìí ẹ̀yin èèyàn àní ẹ jẹ́ ká máa ṣàdúà gbogbo ibi tá a bá ti gbọ́ èyí tí wọ́n ń ṣe àdúà kíkankíkan wípé àní ṣìrìn àní lọ àlọ́ ìdé ṣe ni ká máa gbàdúrà yìí ká sì máa gbà fún àwọn ọmọ wa èyí tí wọ́n bá ti ń jáde ní abẹ́ òrùlé wa ní ojoojúmọ́. Ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa gbọ́wálé wọn lórí wípé orí wọn ò ní gbàbọ̀dè ìṣẹ̀dá wọn ò ní gbàbọ̀dè ká máa rò àjọ àdúrà yìí kíkankíkẹ wọn lé wọn lórí torí pé nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ayé ó jẹ́ nǹkan tó dojútú gbogbo èèyàn. Eléyìí ebi nípa àwọn èèyàn là ń pariwo wípé ebi ṣùgbọ́n èyí tó tún wá ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí fídíò èyí tí ẹ̀ ń wò yìí àti tó ṣẹlẹ̀ yìí gbogbo nǹkan tí ẹ bá rò lórí ẹ má gbàgbé láti fi ìdáhùn yín láti fi ṣọwọ́ sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ́. Eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí etí ìgbọ́yín o. Ẹ má gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn fídíòs wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ń ṣalábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti follow page yìí àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.